wọ́n ṣe call nìyẹn wọ́n á gbé fún yẹn sí loudspeaker gbé fún yẹn sí loudspeaker ó ṣe ní ẹ ló báwọn fẹ́ pe àáfàá ọmọ àáfàá tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe pé èèyàn yẹn nìyẹn kó sọ pé ẹ ló ṣé o sì lè bá mi lọ sí ọjà alẹ́ ní Ìlọrin ní alẹ́ yìí pé ṣe o lè bá mi lọ sí ọjà alẹ́ bí èèyàn sọ pé kò sí wàhálà pé òun máa lọ wọ́n á ní pé ó máa bá mi ra wọ́n máa mú fóònù wọn second phone wọn tó ń lò wọ́n á mú second phone wọn á ń tẹ kinní yẹn wọ́n ní àbá mi ra pẹ́pẹ́yẹ èló náà ta pẹ́pẹ́yẹ funfun oye báyìí ni wọ́n calculate èló wọ́n ṣàkàkulé wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi nǹkan tèmi gbọ́ rí mo ṣàmọ̀ pé pẹ́pẹ́yẹ nìkan náà mo gbọ́ nínú gbogbo nǹkan tó ń sọ mo ṣàpà Olúwa ò ṣe o pé ṣé mo lè máa lọ ṣé nǹkan yẹn ti tán wọ́n bá ní ó sì kún o pé ó sì kún pé nísìnyí pé máa bọ́ aṣọ mi padà pé àwọn máa wá ní láti bá mi lájọṣepọ̀ wọ́n ní àwọn máa ní bá mi lájọṣepọ̀ pé kinní yẹn pé ó ti ń àfẹ́ẹ̀tì mi gan pé Ọlọ́run pé kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn gan wọ́n bá mi pàdé ní òní pé àwọn ní láti bá mi lájọṣepọ̀ so that wọ́n á lè kó gbogbo kinní yẹn pé ṣé mi mọ̀ pé àáfàá Ọlọ́run ni wọ́n pé àwọn dẹ̀ máa lọ sórí òkè àràfà pé tó bá ti bá mi lájọṣepọ̀ pé kinní yẹn ó máa lọ pátápátá so mi ìtẹ́júbọlé mi wá wọn lọ o ibi tí èmi àti òtẹ́ tí a lọ yìí mi ìṣẹ̀ wọ́n fi mi ṣe àbánsẹ́dọ̀ ní òtẹ́ yẹn tẹ́ bá dé òtẹ́ yẹn tó bá mọ òtẹ́ yẹn royal bed tẹ́ bá déwájú òtẹ́ picture mi báyìí ló ń yà sí òtẹ́ yẹn kì í ṣe òtẹ́ tẹ́ pé bí a pé mo jálejò bí a mo fọ́sẹ̀ tí máa lọ bẹ̀ picture mi báyìí náà fi ṣe kíní wallpaper wọn ní saloon tó wà ní òtẹ́ yẹn so mi ìwá àfà kankan lọ Àkúrẹ́ ni wọ́n ti wá bá mi wọ́n dẹ̀ ní Ìlọrin làwọn ń gbé mi ìmọ̀ wọn rí mi rí wọn rí láyé mi first time tí máa rí wọn nìyẹn poolside ni mo dẹ̀ ti rí wọn torí àwọn kan sọ pé kí ni mo wá lọ sóòtẹ̀ bọ́ wọn béèrè pé kí làáfà wá sóòtẹ̀ poolside tá a wà èmi àtọ̀rẹ́ mi fẹ́ wẹ̀ nu pool ni wàá wá rí i pé àwọn èèyàn pọ̀ sínú pool yẹn àwa jókòó mo gba mọ́ ọ̀rẹ́ mi gba bottle water ọ̀rẹ́ mi wá dìde pé òun fẹ́ lọ tọ̀ wọ́n wá pè mí lọ́ọ̀kan pé kí n wá so bí mo ṣe wá dìde mo wá lọ bá wọn àti pé bí oúnjẹ àgbàlagbà ló dẹ̀ jẹ́ dìde báyẹn tí mo tètè lọ bá wọn mo dẹ̀ ní ẹ ká sọ o wọ́n dẹ̀ náwó sí mi ìgbà tó náwó sí mi wọ́n dẹ̀ ṣe pé wọ́n dẹ̀ ní pé kí lorúkọ mi mo dẹ̀ sọ fún ọ pé ọ̀nà mẹ́lẹ̀ orúkọ mi mo dẹ̀ sọ orúkọ mi fún wọn ní orúkọ mi gangan pé kí lorúkọ mi mo dẹ̀ sọ orúkọ mi fún wọn bí mo ṣe sọ orúkọ mi fún wọn báyìí náà wọ́n dẹ̀ sọ pé wọ́n dẹ̀ dárúkọ ìyá mi wọ́n dárúkọ ìyá mi straight ẹ̀rù bà mọ́ pé ṣé ẹni mọ̀ mi láti ilé ni àbí nǹkan kan wọ́n wá ní irọ́ pé báwọn ṣe wáyé pé àáfàá Ọlọ́run ni wọ́n pé àti ìlú Ìlọrin làwọn ti wá sí Àkúrẹ́ táwọn dẹ̀ wá ṣiṣẹ́ Ọlọ́run ni pé kódà gan pé òtẹ́ta wáyé làwọn lọ́ọ̀jì sí pé rúùmù wọn wà ní òkè pé bọ́ báwọn ṣe rí mi lọ́nkàn yẹn pé àwọn rí ikú sí mi pé torí abiyamọ táwọn dẹ̀ jẹ́ ló àwọn ara táwọn fi pè mí ẹ̀rù wá bò pé wọ́n ṣe sọ pé àáfàá yẹn mo pé lára àwọn àáfàá kan wà tẹ́ pé fake ni wọ́n lè jẹ́ pé oye owó náà. èyí tá a tún gbọ́ ìtún lágbára o àáfàá tó pọ́pùlà tí gbogbo àwọn èèyàn mọ̀ dáadáa ni ẹnì yìí ń sọ̀rọ̀ ń pa èyí o àáfàá Jamiu Sheikh Àmì Ọlọ́run ni ẹni tí à ń sọ yìí ó ní péèjì ó ní TikTok ó ní Facebook gbogbo static tí ó lò fún lédè yìí gbogbo ẹ̀ ní lédè yìí máa sọ pátápátá o lédè tí káàsì ẹ̀ pátápátá Àmì Ọlọ́run. àbí something like that mo ṣe wá sọ pé ó ní bàbá kan tí mo fẹ́ pé Adétúnjí lórúkọ ẹ̀ pé ó ṣèkan báyìí mọ̀ pé kí ló dé tí àfáà ṣe wá mọ nǹkan tó pọ̀ ní tó ń sọ tẹ́kùn ṣẹlẹ̀ nínú ayé mi as at this moment tẹ́kùn wọ́n sọ báyìí tí mo dẹ̀ rí pé ó confirm àtọrúkọ ìyá mi tán dáyẹn ó jẹ́ ẹ̀kọ́ tó fi dẹ́ pé ẹ̀rù bà mí so ó dẹ̀ wọ́n wá ní pé but wọ́n wá ní ọ̀rẹ́ mi tá a jọ wá síbi bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn pé ó ti mú orúkọ mi lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn pé ó ń ṣe ìnira sí mi pé ó ti mú orúkọ mi lọ síbi kókó nǹkan tó ṣe yẹn pé ó máa pa mí àbí kí àìsàn ńlá kan ṣe mí kọ́ ẹ pé wọ́n ṣàṣọ bẹ́ẹ̀ yẹn ẹ̀rù wá bà mí ṣé ń gbọ́ mi sà. Go ahead. ẹjọ́ ṣe ń gbọ́ mi. tó bó ṣe wá sọ báyẹn okay so bó ṣe wá sọ báyìí wọ́n wá ní pé ọ̀rọ̀ mi ò nídìí owó pé àwọn ò nídìí owó mi àwọn ò nídìí anything pé bọ̀ kí n lọ ra omi bottle water wá pé kí n má já pé kí n kàn lọ ra bottle water pé bottle water yẹn làwọn máa fi ṣe deliverance yẹn fún mi wọn ò béèrè ó lọ́ọ̀ mi lákọ̀ọ́kọ́ wọn ò sọ anything wọn kàn ní bottle water nìkan làwọn máa need okay mo wá ní pé ṣé nísìn wọn wá ní pé irọ́ pé àwọn ò lè ṣe deliverance yẹn níṣojú ọ̀rẹ́ mi pé kíkọ́ sọ pé kọ́rẹ́ mi yẹn máa lọ bọ̀ nǹkan tó ń sọ fún mi tó fi sọ pé ọ̀rẹ́ mi kó ti mú aṣọ mi lọ sí ọ̀dọ̀ babaláwo kí nìyẹn
ó bí mi inú mo ní mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi pé kí n béèrè lọ́wọ́ ẹ̀ kí n bá jà wọ́n wá ní pé pé mi ò gbọ́n pé ọmọ kékeré ń ṣe mí pé ṣé mi ò mọ̀ pé tí n bá lọ bá jà pé nǹkan táwọn fẹ́ ṣe fún mi pé kò ní ṣiṣẹ́ ni pé kódà gan títí táwọn máa fi ṣe kinní yẹn tán pé kí má tiẹ̀ sọ fún ẹ̀dá alààyè kan mo ṣáà pé màá pe mọ̀mísí mi pé màá sọ fún mọ̀mísí mi o kinní yẹn ṣáà wà nú mi pé pé bí àtàbà tiẹ̀ délé gan pé bí àkìn tiẹ̀ bá ọ̀rẹ́ mi yẹn dàbí kí nǹkan tiẹ̀ ṣe nǹkan burúkú sí pé báyìí tó ṣe máa mú aṣọ mi lọ sílé babaláwo bọ̀ mo sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi yìí àti kékeré láti jọ mọ́ra ó dẹ̀ ti pẹ́ ta ti jọ ń bára wa rìn tẹ́ pé anyway tá a bá ń lọ máa sọ fún mi anyway tí mi náà bá dẹ̀ ń lọ mo dẹ̀ máa sọ fún bọ̀ mo ṣáà gbé kinní yẹn sínú mo ò lè béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi tó yìí mo ṣì ń rò pé bóyá tòótọ́ àbí irọ́ ni wọ́n wá sọ kinní kan wọ́n wá ní dádì mi wọ́n wá sọ̀rọ̀ nípa dádì mi ọ̀rọ̀ tẹ́pẹ́ kan tó ń dádì mi ti sọ fún ìyẹn fún mi tẹ́pẹ́ ti dádì mi ò tẹ̀ sí rárá mo máa ń pe gbogbo nǹkan tí máa yìí sọ pé òótọ́ ni àtẹ́lẹ̀ tó sọ nípa ọ̀rẹ́ rẹ̀ náà pé òótọ́ ni bọ̀ mo mọ̀ pé tí ti ṣe deliverance ni màá tó béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi ok wọ́n wá ní pé nísìnyí pé kí n ní kọ́ pé àwọn fẹ́ ṣe deliverance fún mi pé bọ̀ àwọn fẹ́ kí ọ̀rẹ́ mi yẹn mọ̀ kó má di pé deliverance mi ò ní ṣiṣẹ́ wọ́n wá ní pé ká padà lọlé bọ̀ kí n padà wá àti mo ṣe kúrò lọ́dọ̀ wọn báyìí mo wá dìde kúrò máa lọ bọ́ ọ̀rẹ́ mi mo wá bínú pé ká máa lọlé ó ṣàgbégbé lọ́ọ̀ mi pé ṣe bá sọ pé wá swim ṣé swim mọ́ ni mo á ní ká máa lọlé ìjọ pé inú tiẹ̀ ń bí mi bàbá ṣáwà dìde àwa lọlé wọn á fún mi ní nọ́mbà wọn pé tí n bá ti délé o pé kí n pe àwọn so ìgbà tí mo dẹ̀ wá délé mi ì tí ì pè wọ́n gan wọ́n ṣàwà text mi pé pé kí n wá bá àwọn pé bọ̀ tí n bá ti ń bọ̀ kí n ra bottle water wá pé bottle water yẹn làwọn máa fi ṣe kinní yẹn pé kò ra ẹni pé mi nídìí anything mi ń dà sí ra anything pé bottle water lásán pé kí n wá bá àwọn níbi bẹ̀yẹn pé oníbọ̀bọ̀ kan tó gbé àwọn wá sí ìlú yẹn pé bọ̀bọ̀ yẹn làwọn máa ń ṣiṣẹ́ fún pé bọ̀bọ̀ yẹn ló gba rúùmù fún wọn bọ̀bọ̀ yẹn ló gba everything fún wọn ní hòtẹ́ẹ̀ yẹn. mo máa ń fọwọ́ pé pé àfa ọ̀rọ̀ nítorí èèyàn tí wọ́n lè gbé wá láti odidi Ìlọrin pé kó wá tún àwọn sílẹ̀ ní Àkúrẹ́ pé ó jẹ́ pé àfa ọ̀rọ̀ ni sọgbà tí mo ṣàwádìí inú bí mi bí pé kí nǹkan ńlá nǹkan kọ́ rẹ̀ mi àti kí n ṣe mo táwọn aṣáà àti kú lára mi mo sọ fún ọ̀rẹ́ mi pé mò ń jáde ọ̀rẹ́ máa sọ pé ń bo mò ń lọ má sọ pé mò ń jáde pé kò kàn pé ibi tí mò ń lọ kàn àwọn ẹ̀mọ̀ sọ ìgbọ́ o pé òun ò dìgbà kí n bẹ́ẹ̀ pé ṣe bá fẹ́ ṣèbí àkọ́ àpẹta rẹ̀ máa ó kí tó ti tẹ̀lé mi nínú àṣírí ẹ̀ máa tú ó bí á tẹ̀lé mi ọ̀rẹ́ mi ṣe wá ní àṣírí tí bá rò pé kí ni mo ní mo ṣáà fi bí sọ̀rọ̀ ṣáà ló máa tẹ̀lé mi kó máa mọ bí mo ń lọ so àṣẹ kúrò lẹ́yìn rẹ̀ kó mo bá fẹ́ wá pè mí pé kí wọ́n fẹ́ mi pé kí mo sọ fẹ́ mi ibi tí mo ń lọ wọ́n á ní pé wọ́n sọ pé wọ́n wá pé ṣé mo sọ fún ọ̀rẹ́ mi ibi tí mo ń lọ máa pè à pé mo sọ bàbá mi sọ pé àjọ àmọ́ pé ni mo padà ìwọ tí mo ṣe mo ṣe pé kàn gbogbo yẹn ń bí mi nínú ni mo tó kàn pé mo ṣe bẹ̀rẹ̀ pé ó máa síta gan tó máa dúró síta ní reception ní pé mo lọ ṣe nǹkan tó fẹ́ ṣe nípa máa ń pe òkè bàtà wá débẹ̀ wọ́n ní pé kí n sọ ibi rúùmù tí mo lọ yẹn gangan kí n sọ fún òun ó ṣàtọ̀ pé rúùmù náà bàbí tí mo lọ lélẹ̀ bọ̀ wọ́n ṣàdúró sí reception dèmí ọ̀rẹ́ mi wá jókòó sí reception mo wá ra bottle water yẹn mo darí ìgbà tí mo wá kanlẹ̀kùn tí mo wá wọlé wọ́n wá ní kí n mú bottle water yẹn pé kí n mú lọ bedroom pé kí n ṣí wọ́n wá ní pé kí n ṣí ní bedroom pé kí n háàdì omi mọ́ nú bedroom mo wá háàdì omi mọ́ wọ́n ní pé kí n fọ ẹsẹ̀ mi náà sínú ẹ̀ pé ìyẹn làwọn máa fi ṣe kinní yẹn mo ṣáà ṣe bọ́n ṣe ní pé kí n ṣe so mo wá bá wọn mo wá ní bottle water náà lélẹ̀ wọ́n wá ní pé nǹkan tó kú báyìí pé kí n bọ́ gbogbo aṣọ mi wọ́n pé kí n bọ́ gbogbo aṣọ mi kẹ̀ wọ́n ní kí n bọ́ kó má tiẹ̀ kún anything sí mi lára kí n go naked wọ́n pé kí n go naked wọ́n wá ní kódà gan ìyá mi pé ìyá tó bí ìyá mi pé orúkọ báyìí ló ń jẹ́ pé ìyá mi pé wọ́n ti ní nǹkan tán ti ṣe gan tẹ́ pé wọ́n àfẹ́ ti èmi pé ìrànlọ́wọ́ náà fẹ́ ṣe fún mi o pé kí n wo àwọn páwọn kì í ṣàfà olóòórùn o pé ibẹ̀ náà ti fi TikTok page wọn hàn mí tó fi page wọn hàn mí tó fi Facebook page wọn hàn mí tìgbà tí mo dẹ̀ wo page mo rí pé wọ́n ní followers tó pọ̀ mo dẹ̀ tún gbogbo page wọn pé mo wá rí pé ó jọ pé àáfà gidi dẹ̀ ni àáfà yìí o torí wọ́n wé àwọn kinní tó máa ń wé sórí yẹn bí àáfà ńlá ni tó má pa ó yá àáfà gidi ni àáfà yìí o wọ́n á tó ta ìrànlọ́wọ́ làwọn fẹ́ ṣe fún èmi pé kí n bọ́ aṣọ mi ojú ṣàwá tì mí àti bọ́ṣọ so mo wá ní ṣe mo lè lọ sínú bedroom láti lọ bọ́ wá ní pé kí n lọ bọ́ mo wá lọ bedroom mo wá bọ́
ìgbà tí mo wọnú bedroom mo wá mú fóònù mi mo wá tẹ́ 30 minutes pé kó máa bọ̀ ní room number báyìí pé nítorí tí mi bá ti jáde láti room tí mo wà ní the next 30 minutes pé kó máa bọ̀ kó wá bá mi ọ̀rẹ́ mi ṣáà kò kàn ẹ́ pé bọ̀ tó bá ṣáà ti rí mi the next 30 minutes kó máa bọ̀ ní room tí mo sọ fún ẹ gbà tí mo wá wọ bedroom yẹn mo wá lọ bọ́ṣọ mo wá fi tówẹ̀ rora mo wá bá wọn pé wọn á ní pé kí n ju tówẹ̀ ẹ̀ ńlẹ̀ pé ìwòwò ọmọlúwàbí tí mo wá sí láyé pé kí n bọ́ yẹrí kí n bọ́ gbogbo nǹkan tó wà ní ara mi ok mo ṣàwájú tówẹ̀ yẹn lẹ̀ wọn á ní kí n yí lẹ́ẹ̀mẹ́ta bọ̀ ojú ṣàwọn àǹtí mi mo fọwọ́ bo ọyàn mi mo ṣàfọwọ́ bo ara mi mo ṣàwá yí bọ́n ṣe ní kí n yí yẹn mo yí lẹ́ẹ̀mẹ́ta wọn á ní òkè wọn á ní kí n dijú ọmọ mo dábàá pé kí n tún dijú kẹ́ pé ẹ̀rù ń bà mí wọn á ní mo lè dijú wọn wá súnmọ́ mi mo bó ṣe súnmọ́ mi yẹn mo wá sá kúrò níbi tó wà mo wá sá síbi ẹnu ọ̀nà pé tẹ́ni tí n bá tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ o pé máa kàn ṣí ilẹ̀kùn máa sá síta ọ̀kọ̀ọ̀kan náà ni mo fi ń ṣe gbogbo àwọn nǹkan tí mò ń ṣe yẹn ọ̀kọ̀ọ̀kan náà gbọ́ torí ikú tó ń rí sí mi àti torí àwọn ọ̀rọ̀ tó ń sọ ló wá bà mí lẹ́rù tó yẹ kí n ṣáà máa fọkàn tẹ̀lé wọn lọ bó ṣe wá ní pé kí n dijú mo ṣáà pé mo wá di ojú ẹyọ kan wọ́n wá jókòó wọ́n wá sún ibi tó wá jókòó sí ó wá jìnnà sí mi ibi tó ń jókòó sí wọn súnmọ́ mi rárá torí rúùmù yẹn tóbi rúùmù tó wá yẹn tóbi mo ṣàwà sún síbi ẹnu ọ̀nà wọ́n wá ní àpé mi bẹ̀rù pé kò sí kan tó fẹ́ ṣe fún mi pé kí n ṣèkì omi yẹn mo ṣèkì omi yẹn wọ́n ní kí n ṣèkì omi yẹn ìgbà tí màá fi wá la ojú kan kejì báyìí tí mo máa rí omi yẹn mo kàn wá rí i pé omi yẹn bí ẹ̀jẹ̀ ó kàn ti dì sínú wọn ò gba omi yẹn lọ́wọ́ mi mo wá rí i pé bí ẹ̀jẹ̀ ó ti dì sí inú omi yẹn bí ẹ̀rù ṣe bà mí ni wọ́n ní kí n má gbọ̀n kí n má ṣèkì pé kí n cover omi yẹn pé kí n má jẹ́ kí omi yẹn kàn mí lára má rò pé lóòótọ́ ni mo tún rò pé lóòótọ́ ni ọ̀rẹ́ mi fẹ́ ṣáàtì pa mí òun wá ní pé nǹkan tí ọfà tí ọ̀rẹ́ mi tó ta sí ara mi pé òun làwọn ti bá mi yọ sí inú omi yẹn nìyẹn wọn á ní ó jọ pé kíní yìí confirm lóòótọ́ o so wọn á ní pé kí n cover omi yẹn mo ṣáà cover omi yẹn wọn á ní pé ṣé mo lè wọṣọ wọn á ní pé kí n má ti wọṣọ wọ́n wá ní kí ó dàn báwọn fẹ́ pe èèyàn kan bọ̀ bọ́n ṣe wà lórí ikọ́ yẹn tó lọ pe èèyàn tó fẹ́ pe yẹn mo wá sáwọ bedroom mo wá lọ wọ aṣọ mi padà tó mo ṣe wọ aṣọ mi padà wọ́n wá ní àpé mi ń bẹ̀rù pé mo ti sáré lọ wọṣọ mo ṣáwà pé ṣé mo ti ṣẹ̀dẹ̀ tí bá mi ṣe kíní yẹn ṣódẹ̀ ti tán báyìí wọ́n wá ní pé ìpele 3 ni ò pé ìpele kan láti ìṣèyẹn pókun ìpele 2 wọ́n wá ní wọ́n ṣe kọ́ nìyẹn wọ́n wá gbé fún yẹn sí loudspeaker wọ́n ṣe ní ẹ ló báwọn fẹ́ pe ọmọ àfáà tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe pé èèyàn yẹn nìyẹn kó sọ pé ẹ ló ṣé o sì lè bá mi lọ sí ọjà alẹ́ ní Ìlọrin ní alẹ́ yìí pé ṣé o lè bá mi lọ sí ọjà alẹ́ bí èèyàn sọ pé kò sí wàhálà pé òun máa lọ wọ́n á ní pé ó máa bá mi ra wọ́n máa mú fóònù wọn second phone wọn tó ń lò wọ́n á mú second phone wọn á ń tẹ kinní yẹn wọ́n ní àbá mi ra pẹ́pẹ́yẹ èló náà ta pẹ́pẹ́yẹ funfun oye báyìí ni wọ́n calculate wọ́n ṣàkàkulé wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi nǹkan tèmi gbọ́ rí mo ṣàmọ̀ pé pẹ́pẹ́yẹ nìkan náà mo gbọ́ nínú gbogbo nǹkan tó ń sọ wọ́n wá ní pé báwọn ti calculate ń sìn pé gbogbo nǹkan táwọn ti calculate pé ó jẹ́ 70,000 naira pé ṣé mi ṣáà rí i pé àwọn onídòwò mi pé èèyàn yẹn gan làwọn máa sẹ́ndì owó yẹn sí tó máa bá mi ra gbogbo nǹkan lọ́jọ́ yẹn tó ṣe bá mi sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn 70,000 naira yẹn náà ló wà nínú àkáǹtì mi gbogbo owó tí mo ní láyé lọ́rùn 70,000 naira yẹn náà ló wà lọ́wọ́ mi wọ́n pé ó ṣe wá jẹ́ 70,000 naira tó wà lọ́wọ́ mi náà ni àfáà yìí sọ wọ́n á ní pé èmi ò ní 70,000 naira pé bọ̀ mo lè rí 50,000 wọ́n á ní pé báwọn dẹ̀ ṣe rí mi yìí báwọn dẹ̀ rí ògo káwọn rí kinní kan o pé báwọn dẹ̀ fẹ́ ṣàánú mi ni o pé kíkú yẹn má bàa pa mí pé tí n bá rẹ́ anybody tó lè ṣòwò yẹn sí mi wọ́n á ní mi ò ní pé 50,000 nìkan ló wà lọ́wọ́ mi wọ́n á ní òkè báwọn máa bá mi háàdì 20,000 naira sí lọ́wọ́ ara wọn báwọn máa bá mi fi 20,000 naira sí lọ́wọ́ ara wọn wọ́n ṣe pé èèyàn yẹn ni wọ́n á ní kí n send owó yẹn sí èèyàn yẹn tó ń pè yẹn wọ́n á fún mi lákàntì yẹn wọ́n á sọ pé báǹkì mi ò kí ń sẹ́ndì owó sí àkáǹtì tó ń pè é pé kó ń fún mi ní àkáǹtì tí wọ́n gangan wọ́n ṣe fún mi lákàntì tí wọ́n nìyẹn wọ́n ṣe 50,000 naira sí àkáǹtì tí wọ́n nìyẹn so gbà tí mo ṣe 50,000 naira sí àkáǹtì tí wọ́n ṣe wá ní pé èèyàn yẹn báyẹn kó máa lọ bá mi rú ẹbọ yẹn ní Ìlọrin pé kó tó di pé àwọn dé Ìlọrin pé èèyàn yẹn á ti rú ẹbọ yẹn ní Ìlọrin pé mo ṣe wáyé pé kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ní kan mo ṣàṣọ báyẹn náà so mo ṣàpà Olúwa ò ṣe o pé ṣé mo lè máa lọ ṣé nǹkan yẹn ti tán wọ́n bá ní ó ṣìkùn o pé ó ṣìkùn pé nísìnyí pé máa bọ́ aṣọ mi padà pé àwọn máa wá ní láti bá mi lájọṣepọ̀ wọ́n ní àwọn máa ní
bá mi lájọṣepọ̀ pé kinní yẹn pé ó ti ń àfẹ́ẹ̀tì mi gan pé ọlọ́run pé kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn gan tó ń bá mi pé ṣé mi mọ̀ pé àfa ọlọ́run ni wọ́n pé àwọn dẹ̀ máa ń lọ sórí òkè àràfà pé tó bá ti bá mi lájọṣepọ̀ pé kinní yẹn ó máa lọ pátápátápátá ìgbà tí máa gbọ́ ọ̀rọ̀ àjọṣepọ̀ máa sọ pé èmi ò ní lè ṣe àjọṣepọ̀ pẹ̀lú yín o ẹ̀yin tẹ́ jẹ́ àfa pé àjọṣepọ̀ ṣe tí wá dé nínú ọ̀rọ̀ yìí wọn náà fẹ́ mi ni o kíníkan wọ́n ṣàǹsúnmọ́ mi wọ́n ṣe ń súnmọ́ mi náà ni mò ń sún sẹ́yìn mo ṣàsún sí ẹnu ọ̀nà mo wá tẹ́sì ọ̀rẹ́ mi yẹn pé tètè má bọ̀ lókè kó wá bá mi bá yẹn o ti fẹ́ máa pé kó máa bọ̀ lókè pé kó wá bá mi so ìgbà tọ́rẹ́ mi yẹn wá kanlẹ̀kùn tọ́rẹ́ mi wá wọlé mo wá ṣílẹ̀ wọ́n níta ló ń kanlẹ̀kùn mo ṣáà ṣílẹ̀kùn wá rí pọ̀rẹ́ mi ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣáàtì lórí WhatsApp ní pé ṣe bá wọn sọ pé kí ọ̀rẹ́ mi máa wà ṣe kí àwọn ṣe kíní kan wọ́n á ní pé tí sísè mi ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ pé kémi lọ wá 350,000 naira wá pé kí n lọ wá 350,000 naira wá pé 350,000 yẹn làwọn akọ àgbò wọn máa ra àgbò wọn máa fi omi ẹ̀jẹ̀ àgbò ẹ má bínú kí lẹ porúkọ àfọ àyẹn lẹ́ẹ̀kan wọn ní pé ṣe bí náà tó tún wọta náà kọ́kọ́ sọ pé. sista mamẹ kí lẹ porúkọ àfọ àyẹn. àmì ọlọ́run ṣé ṣẹ̀ka àbí kí ni correct spelling ṣé ṣẹ̀ka àbí SHEIK Àjàdí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ orúkọ àfọ àyẹn ni àmì ọlọ́run ẹ má sọ̀rọ̀ yín lọ. Àjàdí àmì ọlọ́run láti ìlú Ìlọrin. Ẹ tẹ̀síwájú àfọ àti wọ́n sọ yìí ó ní àmì ọlọ́run ló kọ́ àmì ọlọ́run láti ìlú Ìlọrin. So bí bí ọ̀rẹ́ mi ṣe wá wọlé wọn abẹ́ sí ní sàmì lórí WhatsApp pé àwọn dẹ̀ fẹ́ fún mi ní wọ́n fẹ́ ṣe deliverance yẹn fún mi pé bọ̀ọ́yẹ pé mi ò rẹ́dí pé mo tún ní kọ́ ọ̀rẹ́ mi máa bọ̀ pé ṣé bọ́ọ̀rẹ́ mi tán ní ó ń ṣe mí náà ni mo tún jẹ́ kó wọlé yìí wọ́n á ṣàtì mí ní WhatsApp wọ́n á sọ̀rọ̀ níṣojú ọ̀rẹ́ mi mọ́ wọ́n á ní pé kún kúkú la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kí ọ̀rẹ́ mi gbọ́ ká rí ọ̀rẹ́ mi yẹn gbọ́ pé kí mo gbọ́ pé ọyẹ́ kéré ń ṣe kí n sọ pé mo fẹ́ la àṣírí pé ṣé tó bá lọ ṣe nǹkan míì fún mi ńkọ́ wọ́n á ní okay wọ́n bá ní kémi lọ wá 350,000 wá sí tèmi ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ 50,000 wá pé 350,000 yẹn la máa fi ra àgbò táwọn máa fi ẹ̀jẹ̀ àgbò yẹn táwọn máa fi wẹ̀ mí pé tí wọ́n ní ibo lèmi ti fẹ́ rí 350,000 máa ní pé mo lè rí 350,000 wọ́n á ní òkè o tí tó bá ti lè rí wọn fún mi ní ọ̀ṣẹ̀ kan wọ́n máa fún pé ọṣẹ yẹn wẹ̀ tí má ti fi ọṣẹ yẹn wẹ̀ pé 350,000 yẹn pé máa rí pé ìfàtìgàn kí February tó parí pé máa ra mọ́tò máa ra olórúkọ mọ́tò kan tó dá pé tí tọ́lọ̀ pé tí n bá lò dáadáa gan pé máa ra Lamborghini ní òkè wọ́n ti wá fún mi lọ́ṣẹ̀ yẹn ni wọ́n tún fún mi ní kọ̀ẹ̀kọ̀ẹ̀ tí màá fi wẹ̀ mo wá gba ọṣẹ àti kọ̀ẹ̀kọ̀ẹ̀ yẹn mo wá gbà ní ọwọ́ wọn so bí mo ṣe wá gbà ìgbà tó fẹ́ fún mi ní kọ̀ọ̀kẹ́ wọn fún mi ní ìṣojú ọ̀rẹ́ mi ò wọ́n sún síbi ẹ̀yìn báyìí wọ́n wá fún mi pé kí n kípẹ̀ kí má jẹ́ kí ọ̀rẹ́ mi rí so má sọ fún wọn pé òkè pé wọ́n á ní pé kí n kó di pé wọ́n sọ pé kí n wá láàárọ̀ wọ́n sọ wípé kí èmi àti ọ̀rẹ́ mi kájọ sùn sí ọ̀dọ̀ wọn mọ́jú pé tó bá dáàárọ̀ pé sì tẹ́ pé ilẹ̀ ti ṣú pé àwọn nìkan ló dẹ̀ wà nínú mi yẹn pé a máa lọ lé wọ́n ní mi ò lè sọ fún ọ̀rẹ́ mi pé kájọ sùn tí wọ́n pé torí ọ̀rẹ́ mi ò lè ever sùn ta láyé pé ọ̀rẹ́ mi yẹn pé kò lè ever sùn ta pé kò ní gbà tí máa sọ pé kò ní gbà wọ́n ṣàníyàn pé kí má wọrí ìná pé kí n sọ fún pé kájọ sùn pé ní tìta bá fẹ́ làwọn máa rà fún wa pé ká order anything máa ní pé mi tiẹ̀ lè sọ títa gọkọ́ rẹ̀ mi tiẹ̀ gbọ́ ìgbà tí mo ṣáà tẹnu pé mi lè sọ mo wá ṣe bí pé mo ti ṣàtọ̀ ọ̀rẹ́ mi wọ́n ní mo ti ṣàtọ̀ ọ̀rẹ́ mi kó rẹ̀ mi sọ pé láéláé pé ká máa lọlé pé a gbọ́dọ̀ sùn síta pé bó ṣe jẹ́ àfààyàn gan pé ọ̀rẹ́ mi gan ń bẹ̀rù pé ká máa lọ so àṣàwà wọn ní òkè pé ìgbà tọ́rẹ́ mi ti sọ pé a lè sùn pé ó yá pé kò sí wàhálà náà pé kémi jí padà wá ní àárọ̀ ọjọ́ kejì pé omi tó wà lọ́mìí pé kí n drop ẹ̀ pé kí n má mú lọ lé o pé torí tó bá kàn mí lára pé another problem ni mo wá drop omi yẹn mo wá wọ́n wá fún mi lọ́ọ̀ṣẹ̀ àti kọ̀ọ̀kan yẹn ìgbà tó wá dàárọ̀ ọjọ́ kejì wọ́n wá pè mí pé àwọn ti ń check out pé àwọn ti ń padà sí Ìlọrin wọ́n láwọn ti padà sí Ìlọrin láàárọ̀ yẹn pé kí n sáré wá báyìí gbogbo ọgbà yẹn náà mo sì believe wọn náà bọ̀ ìgbà tó wá sọ̀rọ̀ ìbálàjọṣepọ̀ má lù ṣé àfáà yìí máa jọ àfáà Ọlọ́run lóòótọ́ tí ó tún sọ pé òun fẹ́ bá mi lájọṣepọ̀ mo ṣáà gọ́ ọ̀kadà mo wá lọbẹ̀ láàárọ̀ wọ́n wá gbé omi yẹn fún mi ẹ̀jẹ̀ tí mo rí nínú omi yẹn náà sì wà nínú omi yẹn láti bí àná yẹn wọ́n wá gbé omi yẹn fún wọn ní pé má jẹ́ kókó mi lára pé kí n lọ dànù so pàtó mo wá dà wọ́n ní pé ọṣẹ yẹn pé kí n make sure pé mo wẹ̀ ní aago 12 òru
wọ́n wá ní kí n make sure pé mo wẹ ọṣẹ yẹn ní aago 12 òru pé tí n bá fi lè wẹ ọṣẹ yẹn báyìí pé màá rí owó tó pọ̀ pé màá dẹ̀ wá bá wọn ní Ìlọrin pé tí màá dẹ̀ tí wá bá wọn ní Ìlọrin pé màá lo ọjọ́ 3 pẹ̀lú wọn pé oníṣẹ́ táwọn fẹ́ ṣe fún mi. So ìgbà tí mo wá délé ọ̀rẹ́ mi wá rí ọṣẹ yẹn lọ́wọ́ mi, ọ̀rẹ́ mi wá sọ pé ibo mo ti rí kọ̀ìnkọ̀ìn ìbílẹ̀ àti ọṣẹ mi ṣàwádà lóhùn tó gbogbo nǹkan tá a fà yẹn sì sọ fún mi gan bíi pé kí n kàn pa ọ̀rẹ́ mi yẹn dànù ló ṣe ń ṣe mí bíi pé kí n pa dànù ló ṣe ń ṣe mí. Mo ṣáà pé Ọlọ́run má jẹ́ pé ẹ̀mí èèyàn ní tọwọ́ mi kò ní tọwọ́ mi, mo ṣáà calm. Ok, nígbà tí wọ́n wá ti wá lọ wọ́n wá pè mí lọ́jọ́ kejì pé ṣé mo ti lo ọṣẹ yẹn pé ṣé mo ti lo ọṣẹ yẹn. Wọ́n á ní à pé mi ìgbà yẹn mo ti lò wá dùn ní gan mi ò lọ ọṣẹ yẹn. Wọ́n máa ń pè wọ́n ṣáà ń pè mí pé ṣé mo ti lọ, wọ́n máa ń pè mo ti lo ọṣẹ yẹn. Tó tún wá di ọjọ́ kẹta wọ́n tún pè mí náà pé ṣé mo ti lọ ṣe kó bẹ́ẹ̀ pé mo ti lọ ṣe yẹn pé pé màá ti lówó pé màá ti wá bá àwọn onílọrin náà. Mo wá ní mo ti lọ ṣe yẹn. So ìgbà tí máa wò pé tí ìtàn tí ń pè mí pé kí n lọ ṣe máa mú ọṣẹ yẹn àti kọ̀ọ̀kan máa ní pé kí n lọ wẹ̀. Mo rò pé àfáà yìí ní pé tí n bá ti gbọ́ṣẹ́ yìí pé kọ́dún yìí kí oṣù yìí tó parí pé màá la Lamborghini. Mo rò pé àfáà yìí àwọn gan ò ní mọ́tò débi pé kí nígbà táwọn lọ́ṣẹ tó lè ẹ ló ṣẹ̀ ń gbọ́ mi. Ok, wọ́n nígbà tí àfáà yìí fún mi lọ́ṣẹ pé ọṣẹ tó lè làgbà tí àfáà yìí ò ní Lamborghini. So mo kàn wá mú ọṣẹ yẹn máa rò pé spirit mi ò wẹ ọṣẹ yẹn rárá spirit mi ò wẹ ọṣẹ yẹn. Then dáàdì mi ti máa ń sọ àwọn kan báyìí fún wa pé anything lórí WhatsApp ni ẹ má bínú mi ìmọ̀ èèyàn tó ń fi fake number ń pè mí báyìí ẹ dẹ̀ rí pé mo wà live. Hello, ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Dàbí pé àmì Ọlọ́run ti ń pe ìyá wa yìí wọn fẹ́ kó káàsì ọ̀hún. So ẹni tó bá mọ àmì Ọlọ́run ti káàsì o. Ìwọ tó ní Lamborghini o ní ọkọ gba ọṣẹ o dẹ̀ fẹ́ bá wọn sùn pé o fẹ́ ra pé tó bá ti wẹ ọṣẹ yẹn wọ́n máa ra Lamborghini. Nǹkan tá à ń sọ nìyẹn, a ní gbogbo àwọn àfáà pátá kò sí àyà àti kùránì tó lè kà tó lè ṣe nǹkan kan, oògùn ní gbogbo wọn ń ṣe kúrà. Ìyá ọ̀nà mẹ́ta bá ti wà mẹ́rin lè tẹ̀síwájú tí ẹ bá ti parí kọ́ yìí. Hello sà. Hello, ṣé ń gbọ́ mi sà? Gbọ́ yìí. Bí à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ ní o. Ok, ẹ má bínú strange number kan ló ń pè mí. So bí ìgbà tí máa fẹ́ wẹ ọṣẹ yẹn májì mi kan ṣáà sọ mi pé kí má wẹ ọṣẹ yẹn jàre. Mo ṣe mú ọṣẹ mo ṣe dá padà nìyẹn mo wá wẹ ọṣẹ náà. Ó ṣàwá ń disturb mi pé pé mo ń complain pé mi ò rówó pé ó yẹ kí n ti wọṣẹ pé tí n bá wọ ọṣẹ yẹn gan pé màá ti wá bá àwọn nílọrin so that àwọn á lè mọ iṣẹ́ ọjọ́ 3 tán fẹ́ ṣe fún mi yẹn. Mi ṣàwá wẹ ọṣẹ so ìgbà tó wá yá wọ́n ṣáà máa disturb mi pé ọṣẹ yẹn gangan pé kí n wẹ̀. Mo wá sọ fún wọn pé mo ti wẹ ọṣẹ yẹn but mo parọ́ fún wọn ni pé mo ti wẹ̀ mi ò wẹ̀. So wọ́n ṣáà ó yẹ kí n máa bọ́ ńlọrin sí tí mo ti wẹ ọṣẹ pé kí n máa bọ́ ńlọrin mo pa pé wọ́n ní pé ṣé ọṣẹ ni ò ṣiṣẹ́ fún mi ni wọ́n ní nǹkan ò kí ń tètè ṣiṣẹ́ lára mi pé nǹkan ò kí ń tètè ṣiṣẹ́ lára mi wọ́n ní pé orú ara wo ni mo ní tí nǹkan ò kí ń tètè ṣiṣẹ́ lára mi. So ìgbà tó wá yá ìgbà tí mo wá tún wá ro ọ̀rọ̀ yẹn bí inú yẹn ṣáà ń bí mi ọ̀rẹ́ mi tó wà lọ́dọ̀ mi yẹn bí mo kàn ṣe pé yẹn pé wá blessing kan why you carry mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé wà tó ṣe torí ọmọ ìlú kankan ni èmi àti ọ̀rẹ́ mi yẹn wọ́n sọ pé wà tó ṣe mú torí ọ̀rọ̀ yẹn ó tí wù mí kí n béèrè lọ́wọ́ ẹ̀ tipẹ́tipẹ́ tó rí inú ilé kan lájọ ń gbé àdẹ̀jọ́ ń sùn ọ̀rọ̀ yẹn ṣáà ń ru mí nú. Mo máa ṣáà pé wetin I do you now kí ni mo ṣe fún ẹ tó fi gbé ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ babaláwo tó pé fúnra mi yẹn ṣe kúnlẹ̀ nìyẹn bó ṣe ní fóun rẹ́jà ti tẹ̀lé mi lọ sí anywhere tèmi wá fẹ́ lọ kóun máa lọ búra tóun bá mú orúkọ mi lọ anything pé wá tèmi ṣe máa ro orúkọ bá yẹn sí òun wọ́n sọ pé àáfàá tájọ lọ bá ní ọjọ́ yẹn pé àwọn ló sọ fún mi pé nǹkan báyìí mo ṣe ní pé pé kí ni pé ká kó ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa gbàtàdé kó ọ̀rọ̀ lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa ni ọ̀rẹ́ mi dẹ̀ dúró níwájú òòṣà tó wà ní ìlú wa tọ́rẹ́ mi dẹ̀ búra pé tóun bá ṣe nǹkan báyẹn o bí mo ṣe ní last week mo ṣe wọnú díẹ̀ mọ́ àfáà yẹn pé àfáà onírọ́ ni yín pé gbogbo tẹ̀dẹ̀ gbà lọ́wọ́ mi kó tó di pé gbà yẹn gan ó tún nígbà kan báyìí tó ń sọ fún mi pé kí n wá new note 101 pé kí n wá new note 101 báwọn ó ṣáà fún mi láwọn oríṣiríṣi ìgbà kan ní kí n wá new note 101 lẹ́yìn ìgbà tó ń lọ sí Ìlọrin yẹn pé so that síìtì ọṣẹ táwọn fún mi yẹn tí ò ṣiṣẹ́ pé kí n sẹ́ndì owó sí àwọn pé new note 101 káwọn máa ṣiṣẹ́ kan sí káwọn máa lọ pín fún àwọn oníbàárà then ọṣẹ yẹn máa lè píìkì lára mi síìtì mo sọ pé ọṣẹ yẹn ò píìkì lára mi. So
mo ṣáà ní pé òkè pé mo ti gbọ́ ìgbà kan mo tún ní pé kí n ra lord 21 pieces báwọn lọ gbàdúrà bí kan pé báwọn ṣe débi bẹ́ẹ̀ pé orúkọ mi ló wá jáde bíbẹ̀ pé kí n ra lord 21 pieces so after that ṣá ìgbà tí màtọ̀rẹ́ mi ta ti lọ sí ìlú wa tọ́rẹ́ mi ti lọ búra níwájú kíní tó ń bá mú ẹni tí àbí tó ń bá ti ṣe kíní gbà tí wọ́n kún fọ́ọ̀tù àfáà máa sọ pé scammer nìyí pé olè nìyí pé owó tẹ̀dẹ̀gbà lọ́wọ́ mi pé mi bá yín fa wàhálà o tẹ́ bá ti sí nǹkan kan tẹ́ ṣe sí mi lára pé ọṣẹ tẹ́ fún mi tí mo parọ́ fún yín pé mo wẹ̀ pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi o pé mo kàn parọ́ fún yín pé mo wẹ̀ ọṣẹ yẹn ni o pé ọ̀rẹ́ mi tẹ̀dẹ̀ ṣe pé pé pati lọ sílùú wa pé wọ́n dẹ̀ ti bá wa ṣe kíní ẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn pé she is innocent that she doesn't pé kò ṣe anything pé ẹ̀dẹ̀ fẹ́ ba relationship wa jẹ́ bí wọ́n ṣe kíkọ́ tó máa fi reply mi pé ta leléyìí ta ló ń sọ̀rọ̀ mo pé ta lélẹ̀ ta ló ń sọ̀rọ̀ ṣé ẹ save nọ́mbà mi tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ mí ni ṣé ẹ ṣe kíní kan mo ṣe náà pé ta ló ń sọ̀rọ̀ what do you mean mo ṣe wá ń change story fún mi bíi pé àwọn ò mọ̀ mí rí máa ní pé ó ti di bẹ́ẹ̀ àbí mo ṣe wá sọ fún àwọn èèyàn yẹn wá ní pé pé nǹkan báyìí ni ó ló di pé mo ṣe wá mo wá make video lórí ọ̀rọ̀ ẹ̀mí tí wàá parí ọ̀rọ̀ yẹn so àwọn èèyàn wá ń tàgì àmì ọlọ́run kan wá níbi àmì èmi ọmọ èèyàn tó ń jẹ́ àmì ọlọ́run tẹ́lẹ̀ èèyàn tẹ́mi mọ̀ tó jẹ́ àmì ọlọ́run wá ń tàgì àmì ọlọ́run kan pé wọ́n ní Canada ló wà pé you can never stoop so low to my level you can never do this and I said I don't know any àmì ọlọ́run this is the àmì ọlọ́run that I know this is his name this is his page gbà táwọn èèyàn ṣàwọn lọ sórí page wọ́n ti private account wọn both is Facebook and TikTok account wọ́n ti private page wọn wọ́n ti ṣe everything then after then so someone reach out to me gbà tí wọ́n a ṣe fídíò yẹn tí fídíò yẹn go viral àti live àwọn ṣe spread them a lot of something àfọwọ́ wá di pé náà wá pé mi ṣe ń sọ pé mi fẹ́ orúkọ má ẹ̀ pé mi mo bá orúkọ pé I have full evidence I have everything I have everything to back up my story I have everything with me pé mo bá orúkọ anybody jẹ́ tó bá mọ̀ pé mo bá orúkọ wọn jẹ́ ni kò ń sùn mí tí mi bá lè provide evidence ni pé ní ìgbà yẹn ni mo ṣe wọ́n ṣe accept pé bí a mọ̀ bá orúkọ èèyàn jẹ́ so ó wá ní lọ́ọ̀yà kan báyìí tó ń wọnú DM mi náà tó máa sọ pé is there to ìgbà tó ń kọ́ wọnú DM mi wọ́n kọ́kọ́ sọ pé wọ́n á ní pé mi ò ní lọ́ọ̀yà tó máa bá mi ṣe kéèsì o pé èmi fara mi náà ni màá rojọ́ bọ́rọ̀ bá dẹ̀ ṣe ṣẹlẹ̀ náà ni màá ṣe sọ pé mo dẹ̀ nídìí evidence screenshot bóyá ṣòwò sí àkáǹtì wọn screenshot everything voice note wọn nígbà tó sọ pé ọ̀rẹ́ mi ní làlá everything nígbà tó tún sọ mi so gbà tí mo wá paste gbogbo àwọn kinní yẹn sí lọ́ọ̀yà yẹn tí mo paste everything sí lọ́ọ̀yà yẹn wọ́n wá ní òkè o pé kí send account mi pé 50k tí ó gbà lọ́wọ́ mi yẹn pé àwọn máa dá padà fún mi bí mo dẹ̀ ṣe drop account báyìí ni wọ́n dẹ̀ dá 50,000 naira yẹn padà fún mi mo dẹ̀ sọ fún wọn pé mo ti ṣe fídíò mo dẹ̀ ti sọ fún àwọn èèyàn ní online wọ́n ní pé má bínú pé kí n má tiẹ̀ sọ̀rọ̀ pé kí n má tiẹ̀ wá sọ online wá sọ anything mọ́ pé kí n delete ẹ̀ lórí page mi má ní mo kí ṣe pé bí a tó pé owó tó ń tẹ̀ lọ́wọ́ mi yẹn gan ló ń ṣe mí pé but like I'm trying to save others because ilé tí mo pé I'm trying to save others pé torí nǹkan tó yà mí lẹ́nu jù ni wípé bí wọ́n ṣe sọ omi yẹn di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ pé so ó ṣe mí lẹ́nu jù and I'm scared èèyàn tó lè sọ mi di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ tí mo mọ tó ti fi àtúntà mo wá sọ fún ẹ̀bẹ̀ máa ń ṣàṣọ pé kí n delete everything ìyẹn wá sọ online mọ́ kí n dẹ̀ private account mo dẹ̀ ní pé wọ́n ti invite mi sórí àwọn èèyàn ti fẹ́ mọ̀ wọ́n ti fẹ́ mọ̀ bọ́ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ kó má di pé bí àwọn parọ́ mọ́ àáfàá yẹn àbí something so I can't just keep short like that so bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. so àwọn tó ń sọ pé bí mo tẹjú bọlé like I said ìgbà tí mo bẹ̀rẹ̀ story mi ò tọ́jú bọlé we went to a swimming pool tẹ́ bá dé hotel yẹn picture mi báyìí náà fi ṣe kí ni saloon wọn my own picture náà fi ṣe saloon wọn ní dp mi yìí picture tó wà ní dp mi yìí hotel yẹn ni mo sì ti ya picture yìí hotel yẹn ni mo ti ya picture yìí so like mo máa gym lótẹ̀ yẹn mo máa lọ ṣerun bíbẹ̀ even when I did my birthday gbà tí mo ṣe birthday mi ní 2022 hotel yẹn ni mo ti ṣe birthday mi so a máa ń lọ bẹ̀ lọ swim dáadáa that is not my first day kì í ṣe first time tí màá lọ sí hotel yẹn nìyẹn so bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. ẹ ṣe ìyàwó aṣọ tó bá ní ẹni tó fẹ́ sọ sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bí èèyàn kọ̀ọ̀kan ló ń sọ ẹni ẹlẹ́ni lòun ò mọ̀ Jamiu àmì ọlọ́run ni so ẹ̀yin lẹ́ máa lọ ṣèwádìí bí yá ó pé 2 àbò pé 3 àbò pé 4 so àwọn ò mọ̀ yẹn so ẹni tó bá lọ́gọ̀ tó fẹ́ sọ ẹ lè tẹ̀síwájú.